Òṣógbèmí bàbá Kọ́lé Oṣó. Ẹnìkan kì í gbọ́kú ọkọ́, a kì í gbọ́kú àdá. Ikú ti yẹ̀ lórí rẹ̀. Òṣógbèmí bàbá Kọ́lé Oṣó bàbá Ẹfun. Bàbá Òṣóbọ́lá, ikú yẹ̀ lórí rẹ̀. Kọ́lé Oṣó part 10 gbogbo ẹ̀yin tẹ́ ẹ retí Kọ́lé Oṣó part 10 ó yẹ súnmọ́ mi síbí nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń text message wá pé ìgbà wo gan ni Kọ́lé Oṣó part 10 máa jáde sórí YouTube àti pé ibo ni wọ́n ti máa rí wò nítorí ẹ̀ náà ni mo ṣe wà ń bí nítorí pé many of you gbogbo yín lẹ ti search fún Kọ́lé Oṣó part 10 Kọ́lé Oṣó part 10 nítorí pé fíìmù tó ṣe kí ni tó lágbára ni ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ lórí déètì ìjọ tí Kọ́lé Oṣó part 10 máa jáde sórí YouTube tí gbogbo yín máa láǹfààní àti rí wò ẹ já kọ́kọ́ mẹ́nu bà bàbá tẹ́ ń wò lójú screen yìí ìyẹn Ògbólúkẹ́ bàbá Ògbólúkẹ́ tí gbogbo yín mọ̀ sí Òṣógbèmí kíní kan fẹ́ ṣẹlẹ̀ nínú Kọ́lé Oṣó part 10 tó jẹ́ pé ó fẹ́ lágbára díẹ̀ òun ni mo ní kí n já yín tán gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí YouTube ẹ make sure pé wo fídíò ìtàn kẹ́ bá lè ṣe kíni kẹ́ má bàa miss any part ńbẹ̀ kẹ́ má bàa miss déètì tí Kọ́lé Oṣó part 10 máa jáde ẹ wo máa tẹ́ ń wò lójú screen yìí Ògbólúkẹ́ tí ẹ bá rántí Kọ́lé Oṣó part 9 ibi tó end sí ẹ rí i pé máa yìí ti rọ lápá ó ti rọ lẹ́sẹ̀ kò lókun mọ́ nítorí pé kíni àwọn ifá àti ìrókò máa tó ṣe ìrókò àti ifá wọ́n ti fi ojú ẹ̀ hàn mọ̀bo so wọ́n ti gba agbára lọ́wọ́ ẹ̀ débi wípé kò lápá kò lẹ́sẹ̀ so àwọn èèyàn wá ń tà láti sọ wípé ó dàbí ìtẹ̀lẹ́ fẹ́ káńsù sin máa tẹ́ ń wò yìí ìyẹn Ògbólúkẹ́ Òṣógbèmí tó ń fún wa ní lámbà jẹ nínú Kọ́lé Oṣó so ìyẹn làwọn èèyàn bá ìtẹ̀lẹ́ fà látijọ́ pé kó má lọ káńsù sin máa yọ Ògbólúkẹ́ kó má lọ sí pé Ògbólúkẹ́ ò ní sínú Kọ́lé Oṣó mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti sọ fún ìtẹ̀lẹ́ pé tí ìtẹ̀lẹ́ bá ti lè ṣe mistake tí wọ́n yọ máa yìí kúrò nínú Kọ́lé Oṣó ìyẹn máa tẹ̀ ń wò yìí Ògbólúkẹ́ tí kò sí nínú Kọ́lé Oṣó mọ́ tí wọ́n end sí ẹ̀ tí máa yẹn lọ ṣe bẹ́ẹ̀ tó páyì nínú Kọ́lé Oṣó part 9 èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣèké nìyẹn a jẹ́ pé mi ní báyìí máa wo Kọ́lé Oṣó lọ nìyẹn ń lọ wá fíìmù mi tí màá máa wò nítorí pé kíni máa tẹ̀ ń wò yìí òun gangan ló fún mi ní ginger òun ló ń gbé mi débẹ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ nígbàgbọ́ nínú yín pé máa tẹ̀ ń wò yìí náà ó ṣe kíni ó ń gbé ọ̀pọ̀lọpọ̀ yín ó ń gbé yín débẹ̀ so kí lẹ́yìn rí sọ sí ọ̀rọ̀ máa yìí ṣé kó continue ni àbí kan parí sí ẹ̀ nínú Kọ́lé Oṣó nítorí pé tẹ bá wo bí ti part 9 parí sí ẹ rí i pé máa yẹn ti ṣe kíni ó ti rọ lápá ó ti rọ lẹ́sẹ̀ àdèmọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn ènìyàn wá sọ fún ìtẹ̀lẹ̀ wípé kí tẹ̀lẹ̀ kó jọ kán bá wa pe ìyá àgbà bẹ́ẹ̀ ni kí ìyá àgbà ṣe kíni kán wá lo agbára láti lè fi ṣe kíni láti ṣe máa di ọkùnrin nítorí pé a fẹ́ kó rọ lápá kó rọ lẹ́sẹ̀ a fẹ́ kó dúró dáadáa nítorí pé à ń gbádùn lámbà tó ń fún wa nínú Kọ́lé Oṣó ó yẹ máa tẹ̀ sí comment section wípé bring back Òṣógbèmí a nídìí Òṣógbèmí nínú Kọ́lé Oṣó nítorí pé kí ni ó ń jíjà wa déètì wo wá ní Kọ́lé Oṣó part 10 máa jáde mo mọ̀ pé gbogbo yín ti ń retí Kọ́lé Oṣó part 10 ó dẹ̀ ti wù yín láti wo Kọ́lé Oṣó part 10 ẹ dẹ̀ ti ń béèrè pé ṣó máa jáde ni àbí kò ní jáde mo ń láyọ̀ láti sọ fún yín pé ìtẹ̀lẹ́ ti sọ̀rọ̀ lánàá wọ́n sọ wípé Kọ́lé Oṣó part 10 wọ́n ti pò pọ̀ ó kù díẹ̀ kan ṣe kíni kan parí ẹ̀ tí wọ́n bá dẹ̀ ti wá parí ẹ̀ wọ́n á release ẹ̀ sórí YouTube gbogbo yẹn á ṣe kíni ẹ̀ ń láǹfààní àti rí wò lórí YouTube so ẹ lọ fọkànbalẹ̀ Kọ́lé Oṣó part 10 ó ṣe kíni ó ń bọ̀ nínú oṣù tí a wà nù rẹ̀ yìí náà ni ìyẹn January tẹ́ bá wo déètì ẹ̀ ní on the 10th of January 2025 ni mo bá yín sọ̀rọ̀ yìí tó bá fi máa di next Friday a máa gbé yín débẹ̀ bó bá ṣe máa jẹ́ ṣùgbọ́n nígbàgbọ́ pé Kọ́lé Oṣó part 10 ó máa jáde nínú oṣù tí a wà nù rẹ̀ ìyẹn January so gbogbo ẹ̀yin tẹ́ ń sáàyè fún Kọ́lé Oṣó part 10 tẹ́ ń béèrè lọ́wọ́ wa pé déètì wo gan ni Kọ́lé Oṣó part 10 máa jáde mo lérò pé mo ti ṣe kíni mo ti gbé yín débẹ̀ pé lọ fọkàn balẹ̀ inú oṣù tí a wà nù rẹ̀ yìí Kọ́lé Oṣó part 10 máa ṣe kíni ó máa jáde ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tá à ń bẹ Ibrahim Ìtẹ̀lẹ̀ ìyẹn Ibrahim the Icon ní wípé kí wọ́n jọ kí wọ́n bá mú bàbá wa Òṣógbèmí padà sínú Kọ́lé Oṣó kára wọn dẹ̀ ṣe kíni kó dá pé nítorí pé kíni àfẹ́ action bàbá yìí gbogbo lámbà tí wọ́n fún wa ẹ ti rí ibi tí bàbá yìí ti sọ̀rọ̀ kan kí lọ̀rọ̀ tó sọ ẹ̀yin náà gbọ́rọ̀ yẹn. wèrè upcoming babaláwo. so fọ́nì sí yìí ni babaláwo upcoming babaláwo ṣe ti rí kó ta lẹ́nu bàbá yìí ní lámbà lẹ́nu tó jẹ́ pé ó ń jíjà àwọn olólùfẹ́ wa bẹ́ẹ̀ ni bàbá tẹ̀ ń wò yìí àti ẹ̀ lè mísì wọn nínú Kọ́lé Oṣó wọ́n gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ continue nínú Kọ́lé Oṣó part 10 bí bẹ́ẹ̀ kọ́ àyà àfi Kọ́lé Oṣó lẹ̀ fún àwọn tó lo ṣó ni o Kọ́lé Oṣó part 10 ń bọ̀ bring back Òṣógbèmí a nídìí Òṣógbèmí nínú Kọ́lé Oṣó kílẹ̀ yìí náà rí sọ sí
ẹ máa tẹ̀ sí comment section. Ẹ má gbàgbé láti share fídíò kẹ́dẹ̀ máa ṣe kíni kẹ́dẹ̀ máa tẹ̀ subscribe button. Ẹ make sure pé subscribe sórí channel yìí ẹ dẹ̀ ṣe kíni ẹ dẹ̀ follow wa lágbo àṣeyọrí TV. A tún máa padà wá lọ́jọ́ míì nígbà tá tún máa gbé yín débẹ̀ bí ó bá ṣe ń lọ ní agboolé Kọ́lé Oṣó. Mo láyọ̀ láti sọ fún yín pé ẹ kú ìmúra o. Ó dàbọ̀.